yémi dẹ̀ dá sọ̀rọ̀ ọlọ́làjú wọn lórí ọ̀rọ̀ ilé náà tètè ṣé ẹ̀rọ ọlọ́làjú ọkàn rẹ̀ à ń rè àbá àwọn wí èsùn kọ̀nìyàn ṣe kẹ́ àgbèrè rẹ̀ wà gbọ́ èyí ọ̀rà rẹ bá kó bí ọ sáyé ó lè rí ọ lára àbá rẹ̀ ń fẹ́ rí ọ lábúlé wẹ́ àbá gan wẹ́ disturb ọ ní láàbá kọjá pé òyàlé jẹjẹjẹjẹ kó ti débi kan mọ̀ dájú o pé èsùn kọ̀nìyàn ṣe kẹ́ à léèrè pé wọ́n ṣùgbọ́n ìyàwó wọlé fámìlì ọ̀tọ̀ rẹ̀ túmọ̀ sí pé wàá gbèyè rẹ̀ rè wàá gbàbá rẹ̀ rè àpẹẹrẹ ńlá lé ọ̀rọ̀ Dáfídì pẹ̀lú gbàkọ́ sáíkánú igbó kan lé kan fẹ́ pa síbẹ̀síbẹ̀ ó pàpà ṣètò kan ta tọ́jú èyí rẹ̀ káàbọ̀ sí a lórí èyí rẹ̀ wẹ́ gbọ́ Jésù gan-an Olódùmarè kan aláwòrán ènìyàn gbà kó fẹ́ kú olórí igi àgbélébùú níbẹ̀ kan ti ṣe ó pàpà ṣìṣẹ́jú sọ́nìkan ọmọ wo ìyá rẹ ìyá wo ọmọ rẹ ọjà kan so ọmọ ẹ̀yìn rẹ̀ kan àti èyí ọ̀rá rẹ̀ ó so wọn pọ̀ fún tọ́jú wọ́n rí èyí rẹ̀ disturb rẹ̀ bá torí pé èdè ríran wọ́n ti sọ́lá jẹ́ wá lóògbà kan iye kankan jẹ́ ra olè mi ọ̀rẹ́ ti dàgbà àìsàn rí ṣe ojú rẹ̀ dẹ̀ ṣiṣẹ́ mọ́ ọjà kan rà àdúgbò àjẹ́ ni àwọn onípọ̀ ọmọ rẹ̀ ń jẹ kínní kankan bàmọ́ rẹ̀ lọ súlé mo jákun èyí mi rè wí mo rí bèrè iye ni lébẹ̀ kí òun gan bá kíkọ́ lọ́run dáríjì o òun dè jú bẹ̀ mọ́ o tẹ́lẹ̀ òun yà gbé jíjẹ kó torí ìbátanra lè yé òun ṣùgbọ́n èkété ráyé wé àjẹ́ ni kẹ́ máa yà pa oúnjẹ àtọmọ mi ṣe náà bá gbàgbọ́ ṣe kó gbàgbọ́ náà ṣùgbọ́n kọ́ ọ̀rọ̀ kínní èyí òun náà dẹ̀ lọ́mọ ọmọ rẹ̀ èyí ó ní mú ránṣẹ́ sí lórúkọ kéye nìyà gbàrà mo ti yí ẹnu ọ̀nà ilé àtijọ́ lulé òun kè mo ti kíyàn níwájú ìta lèyẹ ní ọmọ mi lè yí ni ọmọ mi òjò ọjà kò débà ọjà kò dì méyé àjẹ́ náà pé ṣùgbọ́n èyí òníbà ó ti kọjá lọ ti pẹ́ mo ti láyé bá ẹ̀ẹ́dẹ̀ sún kà jẹ́ rẹ̀ kó ṣe lòdì sí mi kọ́ bá lé nù kàn torí ètò mọ́ gbọ́ lè wípé lóògbà kábà mi ṣàìsàn bóyá àbá mi ń lo bí ọdún mẹ́ta lóògbà kan bí mi tán àbá mi ń lo bí ọdún mẹ́ta lọ́sibítù ló pínlẹ̀ múrin ṣùpínlẹ̀ tẹ́ra ọ àwọn èyí ni nígbà èyí mi súlé àti àwọn ọmọ yòókù wọn ní tọ́jú ra èyí kẹ́ pa á jẹ lógbẹ ẹni ṣé ọ̀rẹ́ apá jẹ lógbà ká dàgbà ìjà ronú pàápàá ìyẹn kì í ọlọ́jọ́ ni kì í gba Jésù mo yà jẹ yérin mo yà jàbá rìn jẹ́mi sọ̀tàn kọ́ àbá kan Amẹ́ríkà dàbà ọ́n àbárúgbó ó bímọ ṣé ara bárúgbó kò bímọ ni ó lé ó gan ó lé kété ó ṣe kó ṣe kété rẹ̀ lọ́lọ́run fi bùkún sí ọ̀là mi láká ọmọkọ rẹ̀ fẹ́ kejogún ni ọmọ náà ti dàgbà ó ti lọ́ọ̀yà ó ti bímọ so ọ̀rẹ́ ìdùgbà de ọmọ kan fẹ́ kejogún bá ó rí pé bàbá àbá nìgan pé di ayé òun lọ jẹ́ òun ráàyè rìn kó ṣe rè òun ọjà kò múra bẹ́ẹ̀ àbá nì lé àbá ọmọ rẹ̀ á ṣeré grandpa ọjà kò mú àbá nì ó gbé sí mọ́tò ó gbọ́mọ kékeré ní ọmọ tẹ̀rẹ̀ náà ọkùnrin náà ó gbé sí mọ́tò ọ̀rẹ́ ìṣe mẹ́ta ọmọ ní rìbèrè dádì ibi sáà mú òun fẹ́ gbà àbá òun grandpa rẹ̀ òun fẹ́ gbé lọ síbi kan tí tọ́jú ìran arúgbó ìbẹ̀lẹ̀ àbí bí ọmọ kì í gbé ṣùkúrù ń ayẹyẹ ní ṣùgbọ́n ọ̀ní èsùn kò tí ì ṣe kẹjọ àbá rẹ̀ gbé lọ́dọ̀ rẹ̀ kẹjọ ayọ̀ àṣírà ọmọ níjà kórè bẹ̀ sí sunkún dádì mo ṣe bá grandpa la yọ̀ mí nínú ilé bá ti dé láti ṣùkúrù bá wọn lè sọ̀tàn ikọ̀ mi ò ní ṣe yìí ò ní ṣe àwọn
ìkẹ́gbẹ́ rẹ̀ sọ́hún tí wọ́n lá kọ́nu kò á ṣe ni ọjà kún gbá bàbá rẹ̀ lọ sí ilé ibì kan tí tọ́jú arúgbó ọjà síbẹ̀ ó san ó ò ṣe pọ́blẹ̀mù rẹ̀ gbàkan rè padà ẹbọ̀ lulé ọ̀rẹ́ wa mọ́tò ni ọmọ tẹrẹ ó rì ṣokó rinrin ẹja kun ọmọ kékeré ní ẹja kun sọ̀rọ̀ àbá rẹ̀ kéèṣì ọkẹ́ pọ́blẹ̀mù rẹ̀ wẹ́ẹ̀ sọ̀rọ̀ ọmọ ọjà ọtí ìrọ̀sọ́mọ rẹ̀ lẹ́nu ọmọ rẹ̀ ìwé sí wàhálà nǹkan kò kàn ṣàwárí lónìí náà ni pé mo ti rí ibi kan àgbà bá ti òun gan lọ sí nígbà kan bá darúgbó gbọ́kọ̀ ọkùnrin ní gbọ́ máa jà kan páàkì mọ́tò kọ ìbẹ̀rẹ̀ sí sọkún kọ ìrònú padà èdèlé o nígbà kó ṣe nǹkan àgbà bá rẹ̀ ìjà rántí ilé tí bí òní ti kéré tó mo ránṣẹ́ dẹ̀ wá àsìkò pàápàá ẹ̀yà pásítọ̀ tọrọ ààyè lọ́dọ̀ pásítọ̀ àgbà kọ́ya abẹ́yẹ rẹ o kọ́ya bàbá rẹ o èyí ọ̀yà rẹ àbá ọ̀yà rẹ mò mú ọ lọ́ta rántí o nǹkan bá gbìn ọ̀lọ́ àká ọlọ́run àjọ ọ̀ka àwọn àyè wọ́n fẹ́ mọ orúkọ mi òjò náà sọ mí ọmọ àbálábí tán adáyọ ọjọ́ alẹ́ rẹ àjọjọ́ ẹkún lórúkọ Jésù.